ṣe fẹ́ kó máa lọ àbíkọ́ dúró Mr. Ọláníyì. ẹni tí ẹdín mo dúró ẹjọ́ dákun ẹdín mo dúró àyà sẹ́rí àwọn tí wọ́n bá ń ṣe tafsir Quran lóòótọ́ mi ò mọ tafsir ẹ tún ìfẹ́ sọ nǹkan mi àwọn wo ní tẹ́bá wo ta bàrákà Quran yẹn lásán wọ́n ní kó lè ba àyè yín àwọn wo ló ń sọ ẹni àgbègbè yín ló máa àtúwà lọ kà ẹni sùúrù àwọn wo ló ní ẹ má máa fira yín sí kò kàn kí ni yóò kàn mọ́ Yorùbá nǹkan tí yóò bá mọ̀ lórí láti máa ṣàgídí sí mú àpẹlú yín. Ọlọ́run bá mi dó tì yín. So Big Joe ó ní Quran nìkan táwọn Muslim máa ń sábà sọ Big Joe mo fẹ́ kẹ́ bá wọn ṣí Quran 34:28 ẹni sùúrù. ẹni kí mo sì Quran chapter 2 verse 23. Big Joe ẹni sùúrù ẹ bá wọn ṣí 34:28 ìyẹn làwọn Muslim máa ń sábà sọ jù ẹ bá wọn ṣí. Wama arsalinaka illa kafatan linnasi basiran wa nasiran walakin akisara nasi la ya'lamun. So ẹ kà ní English kàkà fún gbogbo èèyàn àwọn máa láìkì àwọn Muslim bíbẹ̀ ló máa ń mú wá ẹni sùúrù. No ẹ jẹ́ ká tu ẹ má ṣe yọ̀nà àwọn Muslim bíbẹ̀ ló máa ń mú wá fọ́wọ́n èèyàn wọ ẹ máa wọ nǹkan tó máa ṣẹlẹ̀ ń bẹ ó yẹ ẹ̀ka àfàṣà ní English. And we have sent you except. Muhammad ló sọ wọ́n ní a ti rán ẹ àyàfi wọ́n ní wọ́n ti rán Muhammadu sí gbogbo ayé ẹ máa wo ẹ̀ka lọ. To mankind. To all mankind please wọ́n ti rán Muhammadu sí gbogbo ayé ẹ máa wo. As a bringer of good thing. Wọ́n ní kó mú ìròyìn rere wá fún àwọn ọmọ aráyé ẹ máa wo. And a warner. Kó dẹ̀ ṣe kìlọ̀ fún wọn. But most of the people do not know. Púpọ̀ náà àwọn èèyàn yìí wọn wàá mọ̀ so ẹ wá sọ pé ibo ni gbogbo àwọn ayé tó ń sọ yẹn máa wọ̀ wọ́n ibi tí mo fẹ́ kẹ́ lò táwọn Muslim bá ti pàdé Muslim ń ta ẹ máa wò wọ́n o so àfáàṣọlá ẹ wá tẹ̀sí pẹ̀lú tẹ̀sí kó wá gbé jáde kẹwàá rí nǹkan kẹwàá rí idán tó ṣẹlẹ̀ ńbẹ̀ so mo máa ń fọwọ́n yẹn lápẹẹrẹ pé ó dàbí pé táwa bá ń sọ̀rọ̀ ńlẹ̀ Yorùbá ti bá ní gbogbo ayé Yorùbá máa lọ lọ́la o ṣé mò ń bá North Korea sọ̀rọ̀ ṣé mò ń bá China sọ̀rọ̀ àwa Yorùbá náà mò ń bá sọ̀rọ̀ so ẹ máa ráṣìírí nǹkan yẹn ń sìn tó bá ti gbé Kùránì kan fún yẹn má bá wọn jiyàn yẹn kàn tẹ́ pẹ̀lú àlàyé ẹ̀ ẹ máa rálàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ níbẹ̀ yẹn wọ́n máa ṣàlàyé ẹ̀ dáadáa pé ilẹ̀ Mẹ́kà ló ń sọ o Medina ló ń sọ o Saudi Arabia ló ń sọ o ẹni sùn ẹ jẹ́ ká fi hàn àwọn èèyàn. èmi fẹ́ lọ sùn tó bá ti dọ̀la wáyé. ok bẹ́ẹ̀ ni ya àmọ́jọ́ wà lọ́la bàbá. èmi náà bí túbọ̀ yìí bàbá olówó. ìyá Ọlọ́run àjú wa rè no ibẹ̀rún náà ni wọ́n rán sí gbogbo ayé mo ti ṣèbí tí yín náà mo ṣe. èmi ló yẹ kí n túbọ̀ yẹn fúnra mi. àti yín mo ṣe gbogbo ayé lọ́rùn sí i àbí ṣé wọ́n rán sí gbogbo ayé mọ́ ni. tún mo ti fẹ́ tu olówó Èkó èmi ló yẹ kí n tún kàn fúnra mi. ṣé wọ́n tún rán sí gbogbo ayé mọ́ ṣèbí nǹkan tẹ́ fẹ́ lónìí ẹ̀ tún gbà. èmi ló yẹ kí n túbọ̀ yẹn fúnra mi. kò sí nǹkan tá a lè fi tẹ́ ẹ̀wọ̀n àfa lọ́rùn ọ̀gá ọ̀ so àfàṣọlá ẹ gbé sí pẹ̀lú tẹ̀sí ìpínlẹ̀ ká fún gbogbo yìí. tuntun tẹ́yẹ fẹ́ tu yẹ ṣó yàtọ̀ sí English tó ń gbé síta ni tó ń gbé síbẹ̀ ni. ó yàtọ̀ sí nǹkan táwọn tún náà. náà èṣù bí ẹ mọ̀ kọ́tà fẹ́ tú èṣù bí. kẹ́yìn lè fi tútù tí kẹ́yìn lè fi tọwọ́ bọ̀ wá lórí àbí kẹ́yìn wá brain wash wá pẹ̀lú tọwọ́ sí. no èṣù bí ẹ mọ̀ àfàyàn mọ̀ nǹkan tó ń ṣe so nǹkan tó fẹ́ lò náà ni pé wọ́n rán sí gbogbo ayé àdètí kabẹ̀ jáde ẹ tẹ́ pẹ̀lú tẹ̀sí Big Joe ẹ̀yin náà lè gbé jáde lọ́dọ̀ yín 34:28 yẹn pẹ̀lú tẹ̀sí ó máa gbé jáde ms ti sùn ibẹ̀ yẹn ẹ máa rí pé wọ́n kọ́ pé fún Mẹ́kà ni ẹ bó ṣe ṣòro kí ní lọ́dọ̀ yín green ẹ kàn tẹ 34:28. olówó Èkó. ok 33 ni mo tẹ. 34:28 ó máa gbé jáde Big Joe yẹ kọ́dọ̀ yín yẹn fast náà. ń bọ̀. olóyìnbó kan ní Muhammadu Adalu Ọlọ́run ẹni tí ó bá farabalẹ̀ lọ kọ́ wọn kínní àwọn àfáà kan máa sọ fún yín náà kan máa wò ní pé gbogbo ayé kọ́ ló ń sọ ok olówó Èkó. mo wà pẹ̀lú ẹjọ Mr. Adeleke asap sharp 34:28 pẹ̀lú tẹ̀sí ìfihàn. láti rí àbí. no ẹyẹ máa wá ẹni tó bá kọ́ rí wọ́n máa tún mo fẹ́ kọ́ gbé síta kí gbogbo ayé rí ni ẹni sùúrù rẹ̀ ní sùúrù. bí ẹ ṣe tún yẹ kọ́ ló ń ṣe lẹ́sìn. mo ti rí. ó yá ẹ bọ́ sí kó tóbi. Mr. Adeleke tẹ́yìn náà bá rí ẹ jẹ́ ká mọ̀ ó yẹ ẹ jẹ́ ká kà. that you have been sent if you have been sent. wọ́n ní wọ́n ti rán wọ Muhammadu. as a prophet. gẹ́gẹ́ bí òjíṣẹ́. for the people of this city. fún àwọn ará ìlú yìí. or this country. or sí ìlú yìí. or this age alone. ṣé ń gbọ́ àbí fún agbègbè yìí nìkan.
entire world kọ́ entry kọ the whole continent ni. But rí ó yá. Ok, ó yẹ ká Mr. And we have Subi yẹn sent jẹ́ fún wọn lẹ. ẹ jẹ́ and kó we máa have ṣe pé wọn sent lọ́lẹ̀ nu as wọn. thee So and a we ti have rán sent as thee, a ti rán o O Muhammad, ìyẹn Muhammadu òjíṣẹ́ serve as a bringers of good tidings, kó jẹ́ ẹni tó máa mú ìròyìn rere wá fún wọn, iṣẹ́ rere wá fún wọn. paradise for those who believe in Allah and honor, àlùjọ náà fún àwọn tó gbàgbọ́ nínú Allah àti ìkìlọ̀ tó mú wá. from the fire or for the fire for those who disbelieve in him, iná fún àwọn tí ó gbàgbọ́ nínú rẹ̀. unto all mankind, sí gbogbo ènìyàn ẹ máa gbọ́ o. to the jinn and human beings, àti àlùjọ náà àti àwọn ènìyàn. but most of mankind, the people of Mecca, so ṣe ń gbọ́ o bọ̀ púpọ̀ àwọn èèyàn nílùú Mẹ́kà know not this, not believe in it. wọn mọ̀ wọn ọ̀dẹ̀ gbàgbọ́ nínú ẹ̀. so tẹ bá pàdé àwọn àfa tó bá ti mú ìgbẹ́lẹ̀ fún yín pé mankind ẹ má bá wọn pariwo, ẹ lọ ka Quran pẹ̀lú àwọn nǹkan tí wọ́n fi ṣàlàyé ẹ̀ wọn bá yín ẹ lè tún káyì tó tẹ̀lé Al-Jalalayn kí gbogbo ayé lè fi mọ̀ pé ìwé wọn là ń kà fún wọn tó bá ti pàdé yín pé gbogbo ayé ni là ń bà lọ́ múlẹ̀ fún yín ó yẹ ká. And we did not send except to all kaftar as a circumstance qualifier. wọ́n ní àwòrán sí àwọn kan wọ́n pè káfíńtà àbí ó ṣàṣọ gbogbo ẹ̀ tí ó tó sójú ẹ̀ ó yá. Mankind and is made to precede. fún gbogbo èèyàn tí wọ́n jẹ́jẹ́. Because of this importance attached to it of mankind. nítorí pé ó ṣe nǹkan pàtàkì fún àwọn ènìyàn. Both as a bearer of good tidings to believers. fún gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ tó ń ṣiṣẹ́ dáadáa. Of paradise and a warner to the disbeliever of chastisement. àlùjọ náà fún àwọn tí wọ́n ṣèkìlọ̀ fún àti àwọn tí wọ́n gbàgbọ́. But most people such as disbeliever of Mecca. àwọn tí aláìgbàgbọ́ yẹn àwọn ará Mẹ́kà. Do not know this. wọn mọ̀ yìí. so bẹ́ẹ̀ lọ kò sí ìtọ́ka bákan náà ní gbogbo ẹ̀. so tẹ bá pàdé àwọn àfáà tó bá ti sọ fún yín pé gbogbo ayé ni wọ́n rán Muhammadu sí wọ́n múlẹ̀ fún yín. so bàbá wọ kí mo fi yín náà olówó èkó wọn àpẹẹrẹ yín àfà. ọlọ́run ni mò ń lò fún yín nísìn, ọlọ́run bá mi dúró tì yín Mr. Sọlá, ọlọ́run bá mi dúró tẹ̀yìn náà. náà nípa àwọn àyàtẹ̀ ẹ̀ka yìí àwọn English sẹ́rí kọ́lọ́n kó sànù wá ẹni tó sọ English yìí mi ò ní kẹ́ má sọ̀rọ̀ but ẹ ti ń tako àwọn Arab pé àwọn Arab nìkan ni wọ́n sọ ní ẹ̀sìn. bẹ́ẹ̀ sì ni ọlọ́run bá àwọn Arabic yìí gangan wí fúnra wọn nínú Quran tó sì jà wípé mo ní ká lọ wọ àyà mi tẹ́ẹ̀dẹ̀ ká wò ṣùgbọ́n àyà yìí tẹ̀ ká nísìn tá a bá fẹ́ túmọ̀ rẹ̀ ní Arabic lásán láì wọnú tefsir báwo la ṣe tú a sọ pé wàmọ́ àrísálínà ẹ bá mi gbé síbẹ̀ wàmọ́ àrísálínà kà àrán rẹ̀ ànábì sí ńlá káfàtán àfi sí gbogbo àwọn èèyàn naziran kó mọ̀ kìlọ̀ fún pé ẹ mọ̀ sí báyìí mọ̀ ẹ mọ̀ sí báyìí mọ̀ wàbàṣíràn kó o sì mọ̀. Mr. Alani yẹ jẹ́ ìṣàlàyé nǹkan fún yín ọmọ ayé yín ṣé nígbà tí wọ́n wà ní Mẹ́kà ń gbà yín tí nǹkan kan bá tiẹ̀ ń bá Muhammadu sọ̀rọ̀ lóòótọ́ ṣé tó bá fẹ́ sọ ṣó máa sọ pé Muhammadu ará Medina lárán ẹ sí o àbárá Mẹ́kà lárán ẹ sí ará Sábà lárán ẹ sí o ṣé bí gbogbo àwọn ènìyàn ṣé bí gbogbo bẹ̀yẹn ló ń sọ ló túmọ̀ sí ẹ jẹ́ sọ fún yín dàbí ẹni sùúrù ẹ jẹ́ sọ fún yín ṣé rántí omi kan tó gbé nǹkan lọ tsunami ṣé mọ̀ pé tó bá jáyé ìgbà yẹn tó bá máa kọ́ sínú tàn wọ́n máa láyé parẹ́ láyé tsunami ṣé mọ̀ abẹ́ mọ̀. tó bá jáwọ́ tí ì dáyé wọ́n á láyé parẹ́ pómi tsunami kan payé rẹ́ ìtumọ̀ ìlú yẹn ni ìlú tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ lọ́wọ́ máa ń sọ àwọn èèyàn yín lẹ́kàn lẹ́ máa ń mú nǹkan tí ò ń ṣe ti wà á fún yín lápẹẹrẹ pé àlá kan náà ló sọ̀rọ̀ ó lóun ò ní rán ẹni tí ò sò díẹ̀ sí ẹ tí yẹ ẹ̀dẹ̀ ṣáà ti nǹkan míì mọ́ wa ẹ jẹ́ ń pa máìkì fún yín olówó èkó náà mo fẹ́ máa béèrè question ọdún mélòó ni ànábì fi preach Mẹ́kà gànṣẹ́ táwọn ní Mẹ́kà tẹ́ ń sọ pé àwọn Saudi lọ́lọ́run sí ọdún mélòó ànábì fi preach Mẹ́kà ibo ló ti sẹ̀mí gan jù question nìyẹn. ṣé ànábì wá sílẹ̀ Yorùbá ni. ṣó wá sílẹ̀ Yorùbá ni because kò yé mi náà ṣó wá sílẹ̀ Yorùbá ni. olówó ìpè tí à ń sa question mi. ṣó wá sílẹ̀ Yorùbá ni. ẹ kọ́ à ń sa question tèmi. ṣó wá sílẹ̀ Yorùbá. olówó èkó àlọ́ lọ́dún mélòó ànábì ló Mẹ́kà. a ní ṣó wá sílẹ̀ Yorùbá ni sẹ́ torí ọ̀rọ̀ ní òye mi
ẹ kí wàá kò ní wá gbogbo sílẹ̀ tẹ̀ ń Yorùbá. gbé béèrè lọ́wọ́ mi yẹn because àwọn question yẹn ṣe nǹkan tó yẹ kẹ́ máa béèrè. Ìdí tó fẹ́ ti kí n ṣàlàyé ẹ̀ ni pé ànábì lo nígbà tánábì di òjíṣẹ́ tán ànábì preach nǹkan tá à ń pè ní atawhid nílùú Mẹ́kà ìgbà tó ó dòjíṣẹ́ fún 40 years. Mr. Alani ẹni sùn ẹ má bínú Alhaji ní ọ̀rọ̀ ànábì délẹ̀ Yorùbá kádẹ́láyé wà ní ẹ̀kọ́ wá ṣàlàyé fún wa o. olówó èkó olórí burúkú Alhaji tó sọ ìbòrò ọmọ ṣubí yẹn má ṣe pé fún wọn ẹjọ́. ànábì ò wálẹ̀ Yorùbá bọ̀ tèmi fẹ́ ṣàlàyé nǹkan kan fún yín sá. ṣubí yẹn má ṣe pé fún wọn ẹjọ́. ẹ mọ̀ pé gbà mí wa bí àkọ́ tí a mọ̀ wọ́n lè kọ́ wa bí ànábì wa tó dọ́dọ̀ wọn ẹni sùn Mr. Alani Alhaji ẹ̀ka ẹni ànábì délẹ̀ Yorùbá ṣẹlẹ̀ ṣàlàyé fún wa. olówó èkó. ẹ̀ka ṣẹlẹ̀ ṣàlàyé fún wa bí ànábì ṣe délẹ̀ Yorùbá. ọ̀rọ̀ ànábì tí mo sọ pé ó délẹ̀ Yorùbá Al-Qur'an yẹn gbogbo ayé ló dé. ẹni sùúrù bó ṣe bí ẹni sùúrù ṣe bí àfi ẹni sùúrù Mr. Adeleke ẹ bá wa gbé Quran yẹn sí Quran 12:2. no Big Joe ẹjọ ẹ fi wọn lẹ because mi fẹ́ kí ẹjọ ẹ má bínú Mr. Adeleke ẹ bá wa gbé Quran 12:2 yẹn sí pẹ̀lú bí wọ́n ṣe ṣàlàyé ẹ pẹ̀lú bí atafsiri ọtẹfsiri ẹjọ. So Alhaji Allah tó lóun sọ Quran kalẹ̀ ní èdè Lárúbáwá ṣé àwa Lárúbáwá lè dé wa. ó sọ tí wọ́n bá ní wọ́n sọ nǹkan kalẹ̀ ní èdè kan wọ́n sọ pé wọ́n sọ kalẹ̀ fún àwọn èdè yẹn. Ok ẹni sùúrù ẹ ti ń tako ọ̀rọ̀ Al-Qur'an báyìí jẹ́ kó gbé síta bí ìjọ tó bá jẹ́ ìnáwó lẹ́yìn tó gbé síta lọ́dọ̀ yìí Quran 12:2 pẹ̀lú àlàyé tafsiri ẹ lè bá wa gbé síta. So Alhaji ọ̀rọ̀ yín tó bá dẹ̀ tako Quran ẹ mọ̀ pé ìlẹ̀ lẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ òdọ́dọ̀ tèmi mi ò tẹ̀ láàlá so Alhaji ẹ lè ka kínní fún wa ẹ ṣe. ẹ bá mi bóde ẹ ò ní o. àwọn ti bóde ẹ kò lè jù báyìí lọ mi mọ̀ bí ẹ máa tẹjú mọ́ fóònù. inna anzalnahu Qur'anan arabiyyan la'allakum ta'qilun. Mr. Alani ẹ má ṣe yọnu mọ́ ẹ jẹ́ kí Alhaji ṣàlàyé wáyé Alhaji ó yẹ ṣàlàyé. ọlọ́ni aṣọ Al-Qur'an kalẹ̀ ní èdè Lárúbáwá. bọ̀ yín sọ ń sìn pé kò sọ pé èdè kan lòun fi sọ ṣe rí pé ẹ ti ń takò ọ̀rọ̀ àlá. irọ́ mi sọ yí pé ànábì mi sọ pé èdè kan ẹ mọ̀ kọ́dẹ́ máa ṣe ń sìn ẹ máa tọrọ astaghfirullah lọ́dọ̀ àlá torí ẹ ti gbèsè ẹ ní kò sọ pé lédè Lárúbáwá nísìn àti wá fi hàn pé èdè Lárúbáwá ló fi sọ Kùránì kalẹ̀. ntí mo sọ kọ́ nìyẹn ẹ gbọ́ mi yé ntí mo sọ kọ́ nìyẹn mo ní wọ́n sọ kalẹ̀ ní èdè Lárúbáwá ní èdè wọ́n sọ kalẹ̀ fún àwọn Lárúbáwá wọ́n sọ kalẹ̀ ní èdè Lárúbáwá. ó yẹ jẹ́ ká wá kà fún yín àbí ṣe lè kà ṣe máa ka yòókù àbí kàkà. Mr. Adeleke ẹ̀ka jẹ́ àjọkà ó yá. Only we have revealed it àti lecture in Kùránì Arabic. kalẹ̀ ní èdè Lárúbáwá. ẹ̀yin náà ní èdè ẹ sọ pé ẹ jẹ́ fún ká àwọn máa sọ Lárúbáwá. náà ẹ jẹ́ àká lọ ṣàtidélẹ̀ ni. He says, ó wí pé we have sent down a Gabriel àti with the rán Quran Jibril to kalẹ̀ Muhammad kó sọ Kùránì kalẹ̀ fún Muhammad in accordance with the usage of Arabic language, nípa ti lílo èdè Lárúbáwá that ye may understand á lè yé wọn that which you are commanded to do, ní nǹkan tí Allah ti pa wọ́n láṣẹ kí wọ́n ṣe and that in which you are prohibited from engaging. ní nǹkan tó ṣe wọ́n pé òun náà gbọ́dọ̀ fi máa ṣe lílo ẹ̀ pẹ̀lú ra wọn ẹ tó tẹ̀síwájú. We have revealed it as an Arabic Quran a ti sọ Kùránì kalẹ̀ ní èdè Lárúbáwá in the language of the Arab, ní èdè àwọn Árábù àwọn ọmọ So that Lárúbáwá you- Árábù so that you, O people of Mecca, àti débi tá à ń lọ á lè yí ẹ̀yin ará Mẹ́kà bẹ́ẹ̀ni ẹ̀ka délẹ̀ ó yìí kú láì kan might Mighty- understand, comprehend its meaning. á lè yé yín ẹ lè mọ̀ túmọ̀ ẹ̀ dáadáa ẹ̀wọ̀n Alhaji ọ̀nà làṣàrà Mẹ́kà ni ọmọ Yorùbá ni mí ẹni sùn ṣàrà Mẹ́kà ni ẹ bèrè ẹ sọ dáhùn lẹ́ẹ̀kan sí ọmọ Yorùbá ni mí. ṣe ẹ pé àyànjú náà lẹ lọ ṣe dénú Islam irọ́ ẹ̀yin lẹ gbọ́ ọ̀rọ̀ yẹn yé. àyànjú náà lẹ lọ ṣe ẹwẹ rí ta fún yín ta tún kà á fún yín ẹ tún láàgbọ́ Alhaji, yé ẹ a jẹ́ tún kí kà ẹ á má fún sọ yín ẹ nǹkan tún kan. láàgbọ́ yé Olówó náà kò- Mr. Lani yẹn ní sùúrù a kà á fún yín ẹ láàgbọ́ yé a tún tún kà ẹ tún láàgbọ́ yé ẹ jẹ́ ẹ ti sọ ti yẹn jẹ́ ẹ sọ tèmi. wọ́n sọ nǹkan kalẹ̀ ní èdè Lárúbáwá tán tí Haúsá bá fẹ́ kọ lẹ́tà sí ẹni Yorùbá sùn ní fún àwọn ará àbọ̀ ẹni sùn fún àwọn ará àbọ̀ lọ́pẹ́
wọ́n sọ kalẹ̀ fún gbogbo ayé. no ibo lọ́kọ̀ gbogbo ayé sí ń sìn nǹkan tá a máa ń sọ nǹkan náà nìyí ṣé ẹ mọ̀ tó yẹ kẹ́ ṣe ń sìn ẹ máa tọrọ astagafulillah àwọn èṣù bí yẹ ẹjọ èṣù bí yẹ ẹjọ. èṣù bí yẹ ẹ̀dẹ̀ farabalẹ̀ kí ló ń gbénu yín. ọ̀rọ̀ yín náà ń bí yẹn nínú ọ̀rọ̀ tẹ́ bá wọ̀ yẹn lóòótọ́ irọ́ tẹ̀ ń pa ti pọ̀ jù. ọ̀rọ̀ yẹn ń bí yẹn nínú náà. irọ́ tẹ̀ ń pa ti pọ̀ jù. ní rí bíbá everybody ń kà. kò sọ gbogbo ayé sí ẹ̀yìn dẹ̀ fi sí. ẹni tó máa tẹ̀lé common sense gan-an ṣé wọ́n rán Quran tẹ́ ń sọ pé wọ́n rán sí gbogbo àgbáyé ṣé àwọn China ń gbà tó bá tẹ̀ ní Muslim pé àwọn péréte níbẹ̀ ṣáwọn ẹ̀ gbà bẹ̀ ẹ lọ sí other country ṣáwọn ẹ̀ náà gbà bẹ̀ ẹ̀dẹ̀ wọ́n máa sọ fún wa pé gbogbo àgbáláyé ẹ yẹ ká máa lo common sense náà ṣé bá gbàlagbà ní gbogbo yín. ẹ máa gbọ́ wọn wá sọ yìí pé kẹ́nikẹ́ni náà ó gbà lágídí. agídí lẹ fi fún àwọn èèyàn agídí ni ṣé mọ ìṣù Islam ṣá èyí tẹ́ kọ̀ jókòó sí ilẹ̀ Yorùbá tẹ́ mọ anything tẹ́ mọ ìṣù tẹ́ mọ nǹkan kan àfi Quran kọ́ sórí ẹ wá máa bèrè wọ́n ṣàwọn èèyàn ìbáyìí ẹ wá ibà ká máa gbé aṣépè tó dáhùn kọ́. àwọn èèyàn pọ̀ nǹkan mi wọ́n ní ọ̀rọ̀ tálájì sọ ń bí àwọn ọ̀nà gbogbo ilé ẹ má bínú èṣù bí nígbà míì wá ẹ mọ̀ pé wọ́n fẹ́ máa parọ́ kan bọ̀ tó bá ràn sí gbogbo ayé pé rọ ni ẹ jẹ́ ká kàn máa wò wọ́n àṣẹ bíi pé ó yẹ yín gbogbo ayé ló ka nǹkan yìí àǹfààní tó wà fún èèyàn láti lọ kà wọ́n sọ pé wọ́n sọ kíní ìkalẹ̀ fún àwọn èèyàn ará Mẹ́kà kó lè ba àyè wọn ò sọ ọmọ Yorùbá o wọn ò sọ ọmọ Yíbò wọn ò sọ Haúsá o àmọ́ torí àyanjú hàn tá a fẹ́ ṣe ló mú wa lọ gbà bọ ẹ ti wá gbà nìyẹn ẹ̀yin lè ṣàyanjú hàn ẹ má wà máa mú mọ́ wa pé aláàrán sí gbogbo wa ni ẹ jẹ́ ká sọ bí ó ṣe sọ ṣé mo pẹ́ ṣe ẹ̀ nísìnyí ẹ ti ń fi kún Quran tẹ́ ẹ bá mọ̀ ẹ béèrè lọ́wọ́ àfáàyàn ẹ ti gbẹ̀ṣẹ̀ ẹ ti fi kún Quran so alájà má bínú tí bá fẹ́ béèrè ta ni àfáàyàn má bínú. Sheikh Ahmadu Labib. ok ẹ láfáàyàn ok ẹ wá ṣe nǹkan èmi ò fi ní dárúkọ àfáàyàn yẹn ẹ béèrè lọ́wọ́ àfáàyàn pé ẹ ka Quran nìkan Quran 12:2 ṣé gbogbo ayé ni Allah sọ sí ni àbí àwọn ará Mẹ́kà bá ṣe kà á fún yín ẹ̀yin lè screenshot ẹ̀ ọ̀kẹ́ lọ́wọ́ kẹtẹ lọ́dọ̀ yín kẹ lọ́wọ́ pé ta ni Allah ń sọ ṣé mọ̀ pé Quran tẹ bá fi kún abẹ yọ kúrò ẹ ti gbẹ̀ṣẹ̀ tẹ́ bá mọ̀ jẹ́ nǹkan abẹ fún yín ẹ̀wọ̀n Mr. Adeleke bá ń ṣe Quran 5:101 so ẹ máa rí bẹ̀yẹn ẹgbọ́n nǹkan tí Allah sọ nǹkan tẹ bá rí nínú Quran tó bá fi hàn sí gàdàgbàgàdàgbà tẹ bá ti lọ ń sọ ẹ ti gbẹ̀ṣẹ̀ bọ̀ ó yẹ yín ẹ jẹ́ kó kabẹ̀ fún yín kó lè yé yín ọ̀rọ̀ Kùránì tẹ bá ṣe bá ó lè dùn yín ọ̀rọ̀ ẹ máa gbà á bẹ́ẹ̀ ni. Quran kí lẹ pé náà. 5:101. ìrọ̀ tá a ti papapa láti 1970s 80s 90s. bèbí ti ṣẹ́jú kò sí ìyẹn mọ́. 2024 dẹ̀ tún fẹ́ máa parọ́ the same thing ẹ náà fún wa ibà yìí. adẹ́sẹ̀ má bínú ẹ wá kò sí ìyẹn mọ́ àwọn èèyàn ti já ẹni tó bá yìí fi máa tẹ̀lé kí ní ẹ̀ ló máa tẹ̀lé. ok adẹ́sẹ̀ ó yẹ ká. ok ṣé kí n ká bìkan ká. ẹ̀ka ẹ̀yin má ṣe yọ̀nà ẹ̀ka. O believers. ẹ̀yin mùsùlùmí òdodo. Do not ask about any matter which, if made clear to you. ẹ má ṣe béèrè nípa nǹkan kan tó bá ti fi hàn yín tó ń gàdàgbà bá ṣe ń gbé Kùránì sí tẹ́ ẹ̀ rí. May disturb you. torí ó lè padà yọ yín lẹ́nu ẹ mọ̀ pé nǹkan tẹ́ ẹ gbọ́ rí tẹ́ wá ń rí àbí tẹ́ ẹ gbọ́ rí ẹ rí ẹ gbọ́ rí bọ̀ ẹ wá ń rí ó máa yọ yín ó lè padà yọ yín lẹ́nu àmọ́. olówó èkó ẹ jẹ́ ká kíní ìdílé ẹ má bínú sá Alhaji ó yẹ ká lọ Mr. Adeleke. But if you inquire about what is being revealed in the Quran. tó bá ti jẹ́ nǹkan tó wà nínú Kùránì ni bá ṣe fi hàn yín tá à ń gbé síta ẹ̀. It will be made clear to you. wọ́n máa fi hàn yín tó máa yé yín gàdàgbà tẹ́ máa rí gidi pẹ̀lú ojú báyìí ojú sójú. Allah has forgiven what has been done in the past. Allah lóhun ti dáríjì because ẹ mọ̀ ìgbà ìmọ̀ ni ẹ mọ̀ nǹkan yẹn rí ẹ gbọ́ rí òun ti dáríjì yẹn ẹ nídìí láti wá máa ṣàríyànjiyàn kẹ máa ní ẹ gbà Mẹ́kà kan lọ́rùn sí ilẹ̀ Yorùbá ni ẹ má ṣàgídí ẹ ká lọ. And Allah is all forgiving and most forbearing. ṣé ẹ gbọ́ Allah láláforíjì lòun òun dẹ̀ máa fi agbójú gbogbo ẹ̀ fún yín bọ̀ ẹ má jiyàn nǹkan tẹ bá pàdé níta tẹ́ bá gbọ́ rí ẹ má bínú ẹjẹ́ ń délẹ̀ ẹ má lọ ṣèwádìí fúnra yín wọ́n ṣe pé kẹwàá máa jà pé ẹ kò lè rí bẹ́ẹ̀ awakọ̀lá kọ Quran tẹ bá wò Quran 12:2 yẹn ti sọ òun sọ Quran kalẹ̀ lédè Lárúbáwá fún àwọn ará Mẹ́kà very simple. olówó èkó ṣẹ̀rí àyà tẹ ka yẹn tafsiri ẹ̀ àti sábàbù nùsùlù ẹ̀ ṣe lè ka jáde. kí wọ́n kà. èwo lẹ́ ń sọ.
kan àwa tẹ̀síìrù kankan àti wá ẹ tiẹ̀ ní sùúrù ewo lẹ́ ń sọ pé kí lọ ka sábàbù náà ló ẹ̀ lẹ́ ń sọ. ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ kankan látàárọ̀ wọn sọ pé ṣe èmi fẹ́lẹ́ mo fẹ́lẹ́ fún yín ní nǹkan tá a kà fún yín nǹkan tá a kà fún yín pé tẹ bá ti bá pàdé àbí nǹkan tẹ́ gbọ́rí àbẹ́ rírí tẹ bá rí ẹ ní láti máa jánu kẹ máa lẹ́gbàá fún. ntẹ́mi ń sọ fún yín ni wípé ẹ lè tú kùránì sábàbù náà sùn wá. kúránù bó ṣe ń yí sébòlẹ̀ yí wá sí koro. wòrò náà ń wí látàárọ̀. lọ́kàn jẹ́ máa gan bòròró ó kò dàbí bòròró kalẹ̀ ní bòròró ló gan ní báyìí náà. ẹ wọ́n máa yí ẹ̀hún yẹn kan wọ́n máa parọ́ irọ́ ìkorojú ṣé àwa tẹ̀ wá lọ́pọ̀ nílàkà ìbẹ́ bẹ́yìn ò bá tẹ̀ ní. a tún wá sábàbù nùsùlù káàkiri kí wọ́n máa wá sábàbù nùsùlù àyà yẹn wá. kẹ́rí bá gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn bá sọ abẹ̀ sókè ní gbagba ibi pẹlẹbẹ ló wà múlẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn pípì yìí bó ṣe wá máa yí wa sébè làwọn máa yí wọn sí poro wọn ò fẹ́ gbà wá náà dẹ̀ ní fẹ́ gbà ni ṣé Quran jéde wa ni. ẹ rí gbogbo àwọn tẹ̀ ń wò yìí ó yé wọn ju ẹ tó kọ yín lẹ́kọ̀ọ́ gan lọ. olówó èkó. àdèmọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pé ayé aláàjì ńlá ńlá yìí náà fọwọ́n àná gbogbo yín ṣe jìbìtì pátápátá gbogbo yín àmọ́ yín dáadáa. èṣù bí yìí ẹ má bínú jàre èṣù bí yìí ẹ má bínú èṣù ẹ má bínú. ẹgbẹ́ mi sọ wọn ní bẹ́ẹ̀ ilé bẹ́ẹ̀ yà Allah ló ń ṣìyàn lọ́nà wọ́n ń ṣe èṣù bí yìí Allah ló ń ṣìyàn lọ́nà. náà olówó èkó síbi máa sọ̀rọ̀ tèmi lọ. Mr. Ọláníyì kí ló tẹ̀yìn òjò orúkọ lárúbáwá mo tiẹ̀ láìkí oyin jẹ́ Ọláníyì. orúkọ mi jẹ́ Abdulhafiz náà Abdulhafiz lórúkọ mi náà. ẹ tún lórúkọ ẹrú náà ó ga. mọ̀kàn ṣé orúkọ àbí sọkọ́ nìyẹn mọ́. ẹ̀hún aláàjì ó dá àdúgbò àwọn èèyàn nǹkan tẹ̀lé ń sọ tó ń fi hàn yín irọ́ yẹn ti pọ̀ ju aláàjì. olówó èkó sí kí n máa bọ́rọ̀ mi lọ. ẹ wò mí èmi àti yín bí kò pa kàn ṣáà ń lọ. Mr. Ọláníyì èmi kàn fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ̀ṣẹ̀ kan lọ́wọ́ yín sà èmi ò lọ sínú Quran nínú ìran àti ẹ̀sìn èwo ló important ju bàbá mi. ẹ̀sìn important o. ọlọ́ọ̀bá o. ẹ̀rọ máa ń yẹ jàre eléyìí bù ni. ẹni sùn ẹyọ kan so ó túmọ̀ sí pé Mr. Ọláníyì tí yóò bá àtọ̀wọn lárúbáwá bá ń jà sí ẹ máa gbìjà àwọn lárúbá. olówó èkó wọn máa yí tiẹ̀ gan burúkú tó bá lọ ka ẹ mọ́ pẹ̀lú àwọn Fúlàní àwọn pípù yìí. Mr. Ọláníyì wọ́n ti gbé wọ́ọ̀sì wọn kó tó di pé ẹ mọ ẹ̀sìn inú ìran wọn kọ́ wà ní ẹ̀yin òpònú dédé yìí kó tó di pé ẹ mọ ẹ̀sìn inú ìran yín lẹ́yìn ọkọ̀ bí yín sí inú ìran yín lẹ́yìn ọkọ̀ mọ̀ ìran yín ló important jù nínú gbogbo ìsísí ayé yín ṣẹ́ẹ́rì bó ti bèrè lọ́wọ́ èèyàn ọkọ̀ ẹ̀ṣọ́ yìí the same thing ló máa ń sọ kẹ́lẹ̀ mọ́kọ́ yìí fi wọ́n ponú gan. ẹ kalẹ́ o. èṣù bí a. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ Mr. Ọláníyì ní ẹ̀sìn ló ṣe pàtàkì jù. ẹ kálẹ́ o ṣé ń gbọ́ mi. ẹ kálẹ́ Mr. Arówólò. ẹ jọ̀ọ́ ẹ má bínú o mo fẹ́ bẹ̀bẹ̀ ni o. ṣẹ́rí Mr. Ọláníyì yẹn wọ́n yìí fẹ́ sọ̀rọ̀ kan ṣẹ́rí bí ẹ ṣe ń bá Mr. Ọláníyì yẹn sọ̀rọ̀ ó easy láti òye tí ń yé díẹ̀díẹ̀ ẹ rí i pé kán tó drop ẹ̀ yẹn ó fẹ́ sọ̀rọ̀ ó ní kẹ́ tú ìbéèrè yẹn béèrè ó lè má yé ó lè kánjú dáhùn sọ̀rọ̀ mi òun náà ti rò ó dáadáa gẹ́gẹ́ bí ìran àti ẹ̀sìn so ó sáré dáhùn ni sọ̀rọ̀ mi nígbà yẹn ẹni sùn ẹ fún mi ìṣẹ́jú kan sí ẹjọ́ then two Mr. Olówó Èkó mo fẹ́ kí yín dáadáa ṣẹ́rí style tẹ́ ń lò yẹn yes question wọn ọ̀rọ̀ wọn máa ń bíyàn nínú mo understand èmi gan mi lè nírú sùúrù tẹ́yìn nìyẹn bọ̀ ẹ̀yin farabalẹ̀ fi òye yẹn yé wọn àwọn tó tí wọn ti sọnù jù wọn sì lè padà tábà ní ká máa ṣépè fún wọn bí wọn ṣe ń gbé ìṣe yẹn wá a tún máa lé àwọn míì ta lè convince a máa lé wọn jìnnà ni so mo really commend yìí Mr. Olówó Èkó but Mr. Ọláníyì ní kẹ́ béèrè question yẹn padà ó ti ń dàrò. ok Mr. Arówólò ẹ kí dáyé sọ̀rọ̀ sáà yẹn sà ṣe rí ọ̀rọ̀ question tí mo bi Ọláníyì yẹn kì í ṣe àwọn tí ń bi wọn so ti kì í ṣe àwọn nìkan kì í ṣàwọn nìkan ló wà lórí position yẹn ṣẹ́rí kí ni wọ́n ti brainwash wọn tó wọ́n jẹ́ kó yé wọn wípé láti ilẹ̀ náà ti gbà pé ẹ̀sìn ló important ju ìran wọn lọ. tó ti yẹn ṣẹ́rí gbogbo kí ni mo ti máa ń béèrè láti ilẹ̀ mo ti máa ń béèrè pé àwọn mùsùlùmí máa sọ pé ọmọ ìyá wa mo máa ń béèrè question kan lọ́wọ́ pé ẹ dúró ká gbà pé bóyá ìran Haúsá àmì ìran Yorùbá àti Fúlàní jọ ń jà sí báyìí ẹ̀yin tẹ́ pé ẹ̀yin mùsùlùmí tẹ́ rò pé bóyá mùsùlùmí àwọn Fúlàní pé ọmọ ìyá yín ni tẹ́lẹ̀ máa support so ti yín ibẹ̀ lẹ́tí máa mọ ogun nǹkan tí à ń sọ yìí ṣé rí ọ̀rọ̀ táwọn people máa ń sọ
ọ̀rọ̀ ń gbà ṣẹ́rí olówó èkó mo comment ẹ̀ gan because ẹ tó ní sùúrù ni èmi ò dẹ̀ lè ẹ̀fà ní sùúrù báyìí tó ti iná ẹ̀ àwọn pẹ́sùn lẹ́pẹ́ máa rí ọmọ Yorùbá tó wọ́n máa béèrè tó wọ́n máa wọ́ àwọn èèyàn ẹ̀ á máa wọ́ wọn nílẹ̀. Arabo level, irọ́ lásán ni, Arabo level, Arabo level, Arabo level, irọ́ lásán ni, Arabo level, Arabo level, Arabo level. Irọ́ lásán ni, Arabo level, Arabo level, Arabo level, irọ́ lásán ni, Arabo level, Arabo level, Arabo level, irọ́ lásán ni, Arabo level, Arabo level, Arabo level. Irọ́ lásán ni, Arabo level, Arabo level, Arabo level, irọ́ lásán ni, Arabo level, Arabo level, Arabo level, irọ́ lásán ni, Arabo level, Arabo level, Arabo level. Irọ́ lásán ni. Mr. Olaniyi ti dé padà. Mr. Olaniyi. Irọ́ lásán ni, Arabo level, Arabo level. Mr. Olaniyi. Before kẹ́ tó béèrè question lọ́wọ́ mi sà, ṣé mo lè sọ nǹkan kan? No, ẹ má bínú lẹ́ẹ̀kan yẹn ṣé ẹ gbọ́ question yẹn dáadáa ẹ gbọ́ béèrè yẹn dáadáa ni àbí ẹ ti gbọ́ tán ẹ ti dáhùn tẹ́ tó gbọ́ béèrè. Mo gbọ́ question yín but mi ì mọ ibi tẹ́ fẹ́ lò sí. Ọlọ́run bá mi bí ti Mr. Daddy wa rówó lò kọ́lọ́n bá mi gbà fún wọn sà. Àwọn tó fẹ́ lò sí báwo kò síbi tó bá fẹ́ lò sí ìran àti ẹ̀sìn mà lọ béèrè. Ṣé mọ̀ pé okay Mr. Subiyi. No, anyway tẹ́ bá rò pé ẹ fẹ́ lò sí àbí ti béèrè lọ́wọ́ yín ẹ̀yin ni kẹ́ wá dá ọ lò bóyá kẹ́ wá yàn náà bóyá ẹ mọ bìkan tó fẹ́ lò sí àbí bìkan tó máa ń lò sí o ẹ̀yin kẹ́ wá sọ fún wa mo ti béèrè question mi. Mr. Olaniyi. Yes sir. Question yẹn ò rújú rárá o. Wọ́n ní nínú ìran àti ẹ̀sìn ẹ̀mú kan kò rújú rárá àtọ́. Okay, tá a bá sọ pé nínú ọ̀nà sí ẹ̀sìn tí mi ń ṣe àbí ẹ̀sìn general àbí kí n sọ pé bí ẹ̀sìn Yorùbá àbí bí ẹ̀sìn Ọbàtálá àbí Ṣàngó. Gbogbo ẹ̀sìn láyé ṣe mọ̀ pé nínú ìdílé kan ìyá lè bí ọmọ mẹ́fà kí méjì jẹ́ mùsùlùmí kí méjì jẹ́ oníṣẹ̀ṣe kí méjì dẹ̀ jẹ́ kìrìsìtẹ́nì. Okay. Understand? So ẹ̀sìn mẹ́ta nìyẹn nínú ìdílé kan nínú àwọn ọmọ tó ti ara ìyá kan ṣoṣo jáde. So nínú ẹ̀sìn àti ìran yín ni gbogbo àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà yẹn ara ìyá kan lè ti jáde ìran yín ni wọ́n but ẹ̀sìn yín yàtọ̀. Ṣé understand? So ká ní ẹ̀yin ẹ dá dúró nínú ìran àti ẹ̀sìn ẹ̀mú kan. Tí mo bá gbọ́ yín dádì sà mi sọ owó rẹ̀ mọ́ ti mi rí ẹ̀rẹ̀ máa mi rí now tí mo bá gbọ́ yín ẹni pé ìyá kan bímọ ó bí ọmọ mẹ́fà àwọn mẹ́ta jẹ́ mo fi ṣàpèjúwe ni o mo fẹ́ tún sọ kí n má bàa misquote yín náà ni àwọn kan jẹ́ kálápọ̀jù àwọn kan jẹ́ mùsùlùmí àwọn kan jẹ́ Ọya àwọn kan ṣe Ọbàtálá ẹ wá ní bóyá mo wá ní gbọ́nmi sí omi òtó kí láàmú nínú méjèèjì. sáìdì ta lè máa wò nínú àwọn méjèèjì yẹn sáìdì bó lè máa wà. máa wà ní sáìdì ọ̀dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì wa. àwọn pẹ́rẹ́ǹtì kan mò ń sọ ìran ni mò ń sọ. ìran náà ló bí. bẹ́ẹ̀ ni mo ṣẹ́ẹ̀rí Mr. Arówólò ṣẹ́ẹ̀rí ẹ̀yìn lẹ́yìn tí ọ̀rọ̀ sí Mr. Olaniyi lẹ́nu Olaniyi mọ̀ nǹkan tán ṣẹ́ẹ̀rí àìní ìmọ̀ ló ń dà wọ́n láàmú ẹ má bínú sà ṣe rí gbogbo nǹkan tó fẹ́ máa yà lọ báyẹn wọn understand ẹ̀yin lè fẹ́ máa ti ọ̀rọ̀ àwọn máa fẹ́ pẹ̀lú láti sọ̀rọ̀. àìní ìmọ̀ ní lóòótọ́ àìní ìmọ̀ ní. ẹ jẹ́ kí n béèrè báyìí lọ́wọ́ wọn Mr. Olaniyi. mo gbọ́ yín. àjọ jẹ́ ọmọ ìyá bá a sì jọ jẹ́ kí ìyá kan náà bàbá kan náà lọ́jọ́ bí wa wá tó bí abí méjì àwọn kan wá bẹ nínú mọ́sálásí àìkí ń sọ ọmọ ìyá bọ̀ ẹjọ́ máa ń kírun papọ̀ ìjà wá ṣẹlẹ̀ láàrin èmi àti wọn pé àmì àtàwọn yẹn ìjà wá ṣẹlẹ̀ láàrin àwa méjèèjì yẹn ta lọmọ ìyá yín nínú àwa méjèèjì. Afáṣọlá. ẹ̀yin. mò ń gbọ́ yín. èmi àti yín lọmọ ìyá. ọ̀dọ̀ ta lè máa wà sáwọn tẹjọ́ ń kírun yẹn tó ń bá ọmọ ìyá yín.
ẹ fi sí kèfèrí tún ní kèfèrí tún láfa àṣọlá àwọn mùsùlùmí ẹgbẹ́ yín wọ́n fẹ́ bá Fáṣọlá jà. àwọn mùsùlùmí ẹgbẹ́ yín yẹn wọ́n wá bá ọmọ ìyá yín tó jẹ́ kèfèrí wọ́n wá ń bàjà wọ́n wá bóyá wọ́n tiẹ̀ lé láti ta wọ́n lé wálé èyí wá jẹ́ mùsùlùmí tẹjọ́ ń kírun pẹ̀lú àwọn tó ń lé ọmọ ìyá yín bọ̀ yẹn. ẹ̀rẹ̀ jẹ́jẹ̀ mọ́ ìyẹn tẹjọ́ ń kírun. Yes. ṣé ọmọ ìyá ni wá ní. defend my àwọn ọmọ ìyá mi màá mọ̀ defend wọn always tí wọ́n bá wà lórí ààrẹ. àwọn wo ẹni sùúrù gbọ́dọ̀ bá ń sọ ẹ fi àwọn ọmọ ìyá yẹn ta lẹ́ máa ibo lẹ́ máa wà ṣé ọmọ ìyá yín gangan yẹn lẹ́ máa wà ní àbáwọn mùsùlùmí ẹlẹ́sìn yín lẹ́ máa wà pẹ̀lú ni. ẹ dáhùn ṣókí ọmọ ìyá mi tó bá wà lórí ráìtẹ̀. ẹ ti gbé tẹ́ ń sọ yìí ẹ fi ṣọ́dọ̀ ẹ̀yin ọmọ ìyá yín lẹ́ máa wà ní àbẹ̀yìn àwọn mùsùlùmí lẹ́ máa wà very simple. nǹkan táwọn jọ ń sọ gangan náà ni. ok ẹni sùn ẹ má ṣe yọ kíní yóò ní tí ọmọ ìyá yín yẹn ò bá wà lórí ẹjẹ fún wọn lápẹẹrẹ kan tí ọmọ ìyá yín yẹn ò bá wà ẹjẹ ṣe examples kékeré kan ok àwọn mùsùlùmí àwọn jọmọ ẹgbẹ́ yín tẹjọ ń kírun wọ́n lé ọmọ ìyá yín bọ̀ pé ó bú ànábì wọ́n fẹ́ lẹ̀ lóko pa ẹ ti mọ̀ pé yes ọmọ ìyá yín yẹn sìn kò sí ní sáìdì ààrẹ gẹ́gẹ́ bí bìlífù ẹ̀sìn tí yín ní o ṣé má ti síta kan lẹ̀ lóko pa ni. ibo nìyẹn wà pé kálẹ̀ yẹn lóko pa sa. Mr. Roll ẹ má ṣe yọnu ẹni wọ́n fẹ́ yín ní ẹ jẹ́ kí mi fún wọn Mr. Ọláníyì ní àwọn haúsá táwúsá àti yorùbá bá ń jà táwúsá bá débẹ̀ tó má ti rí haúsá yẹn kò fẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ó máa wà lẹ́yìn haúsá ọmọ ìyá yẹn kíní yóò wà lẹ̀ àwọn wá ń béèrè lọ́wọ́ yín àwọn mùsùlùmù àti ọmọ ìyá yín kèfèrí ni wọ́n wá fẹ́ bàjà ẹ̀yin ta lẹ́ máa wà ọmọ ìyá yín ni àbáwọn mùsùlùmù ẹgbẹ́ yín. mi máa wà lẹ́yìn ọmọ ìyá mi tó bá wà lórí ààrẹ. no ẹ ti wá gbọ́ ẹ ti sọ ó jẹ̀bi o kò jàre o wọ́n fẹ́ mùsùlùmù wọ́n fẹ́ pa ọmọ ìyá yín ṣẹ́yìn ọmọ ìyá yín lè máa wà àbẹ́yìn àwọn mùsùlùmù. ìjọba tó fi sọ́pọ́ọ̀tì ẹni tó bá wà lórí ẹ̀dùn. ẹ wo Sọláńtì òní kan tó fẹ́ sọ ọ̀dọ̀ àwọn ọmọ ìlú. ẹ̀yin lẹ́kọ̀ọ́ fẹ́ máa yẹ kí máa sọ ọkàn tó fẹ́ sọ ó ní sọ ọkàn tó fẹ́ sọ tẹ́lẹ̀ rẹ̀ dì so ti níjọ nísìnyí jọ má dúró tètè sí mo lè béèrè question kan náà má dúró jọ má lè pọ́ọ̀sì jọ náà mo kàn yára sọ̀rọ̀ yẹn má dúró sẹ́ẹ̀rí ẹni sùn náà Ọláníyì ẹni sùn náà ẹni sùn Ọláníyì ẹni sùn sẹ́ẹ̀rí mo fẹ́ kẹ́ mọ ọkàn nínú ìran kan tó yẹ kó pè ní ìran sẹ́ẹ̀rí haúsá ní nǹkan kan mo fi ọlọ́pàá àyídà bóyá bóyá ẹlẹ́sìn ni ọ ẹlẹ́sìn kọ́ wọn kọ́ tẹ̀ kọ́ fẹ́ mọ̀ tí haúsá àti yorùbá bá ń jà ní síbáyìí táwùsá ẹgbẹ́ bá débẹ̀ kò fẹ́ mọ̀ bóyá ọmọ yẹ́ bóyá ẹlẹ́sìn ni ọ̀hún kankan àwọn kan fèsì àràtà ẹ̀nà ṣẹ́rẹ́ yìí ọmọ yorùbá yìí most of them ṣẹ́rẹ́ àwọn ọmọ yorùbá ọmọ àlè ti pọ̀ nù ìran wa gan ọlọ́run kí sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí sẹ́ ọmọ àlè ní gbogbo àwọn èèyàn tó ń sọ̀rọ̀ yìí náà èlò kí sọ pé ó ní mo ti sọ̀rọ̀ yìí náà tọ́mọ jẹ́ẹ̀kì jẹ́ ni èyí yẹ kí sọmọ yorùbá náà. mo understand the version ẹ má bínú ẹjọ ẹ má ìka wa too emotional ẹjọ ẹ má bínú Mr. Ọláníyì ẹ jẹ́ ká wo bí wà Mr. Ọláníyì tí ọmọ arab ẹni sùúrù tí ọmọ arab ẹni sùúrù tí ọmọ arab ẹ dúró náà ẹni sùúrù ẹni sùúrù ó yẹ kó ti bọ́lẹ̀ mo kàn fẹ́ fún yín ní chance ẹ̀yọ̀kan ẹni sùúrù tí àwọn gbogbo ilẹ̀ yorùbá ń sìn tí a bá ní àṣẹ ìsìlámù mọ́ àti wá di ẹlẹ́bọ ó wá jẹ́ ìnìkan ní muslim àwọn ará Saudi wá fún ilé gbòógì olóró bí kẹ́ lọ jù sílẹ̀ yorùbá ṣe máa ṣe àbẹ́ ní ṣe àti di kèfèrí o àti di kèfèrí o. ó tako ṣẹ̀ríà gan sẹ̀. kò tako ṣẹ̀ríà ṣe mọ̀ nǹkan tí ṣẹ̀ríà sọ nípa jihad ṣe mọ̀ nǹkan tí jihad sọ. mo mọ̀ nǹkan tí ṣẹ̀ríà sọ. kí ni jihad sọ nípa àwọn kèfèrí. jihad sọ fún wa pé. Mr. Ọláníyì mi ní yóò tún parọ́ báyìí náà. ẹ jẹ́ kí n kó táyà yẹn ẹ jẹ́ kí n kó táyà fún yín. ẹ jẹ́ kí n kó táyà. lọ Ọláníyì sọ orúkọ ẹ̀ ni so ti èyí kò tí mọ̀ pé a máa accept wọn bí wọ́n mọ̀ pé a máa bá yẹn tó bá lo orúkọ yorùbá ó mọ̀ pé a máa fẹ́ bá wọn sọ̀rọ̀ dáadáa. Ọlọ́run ṣàánú ìran yorùbá o ìran wa wà ní orúkọ o. ṣé ń gbọ́ mi ẹ̀yin èèyàn mi iṣẹ́ tí ẹ̀lúsà ṣe rí iṣẹ́ tí a jọ gbé dání yìí kò ń ṣiṣẹ́ kékeré o ṣe mọ̀ pé nǹkan tó fún àwọn pípù yìí both ẹlẹ́sìn mùsùlùmí àti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì
ní oore ọ̀fẹ́ àti wà this large ní platform tí wọ́n ní láti wàásù láti convince láti confuse àwọn èèyàn into their religion. Mr. Olaniyi yìí tí àwọn Yorùbá náà wà bí tán bá lè rí. No, mi ìsọ̀rọ̀ Mr. Olaniyi mọ́ mi ìsọ̀rọ̀ mo sọ̀rọ̀ generally ni o. Mo kàn fẹ́ sọ̀rọ̀ ní bínú sí ń bí àwọn èèyàn tí wọ́n bá lè rí Mr. Olaniyi lójú kan. Wàláì tẹ́mi gan bá rí màá mi mọ̀ tí mo lè ṣe. Ṣé understand? Ṣé rí ẹ wo ye years táwọn people ti ní orí ọ̀fẹ́ láti ní irú platform láti advertise ọjà wọn torí advertisement lè mí rí sí. Ṣé ló dàbí pé tó bá possible kí wọ́n pọ̀ sí ọwọ́ aago wọn bẹ́ẹ̀ yẹn kọ́ wá fún àwa náà ní orí ọ̀fẹ́ that period of time láti advertise ìṣẹ̀ṣe yìí wàláì tàlà wọn ò ní réèyàn ṣe religion yẹn mọ́ ní Nàìjíríà yìí o nílẹ̀ Yorùbá o wọn ò ní réèyàn ṣe both religion wọn á ti mọ̀ pé scam ni ẹ wo hundreds of years tó ti fi campaign tó ti fi advertise ọjà yẹn. Ìṣẹ̀ṣe òdìdí advertising. Nǹkan tẹ jogún bá mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ lẹ́ẹ̀kan pé èdè wo ni bàbá yẹn sọ a sọ fún pé Yorùbá màá ní bàbá yẹn kọ́ tòró ń béèrè proof pé èdè Yorùbá ní èdè àwọn Ògún Ọ̀rúnmìlà kankan yẹn. àti wa ní sùúrù náà ní sùúrù. no ẹ jẹ́ kó sọ contribution wọn. ok ẹ jẹ́ kó sọ contribution wọn yẹn. ẹ̀yin wa ní ẹ káàbọ̀. Ẹ káàárọ̀. Comment section. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Yes sir. Mo kàn fẹ́ sọ sí ọ̀rọ̀ Mr. Olaniyi yẹn because orí mi ń sìn mo máa ń lọ sí church Christian ni mí àmọ́ mọ́mísì mi àwọn yẹn wọ́n like ìṣẹ̀ṣe bí mo ṣe máa ń lọ sí ṣọ́ọ̀ṣì tó bá anything tó fẹ́ ṣe ọ́ máa pè wá because ọmọ nífà lè mú but due to pé ibi tí mo gbé dàgbà ló jẹ́ kí n máa lọ sí church torí pé kì í ṣọ̀dọ̀ mọ́mísì mi ni mo gbé but mọ́mísì mi like ìṣẹ̀ṣe kí wọ́n á sọ pé torí pé mo wá ń ṣe ẹ̀sìn yẹn ń sìn kí àwọn kan torí pé àjọ ń ṣe ẹ̀sìn káwọn Christian ẹgbẹ́ mi ń sìn kán wọn máa fẹ́ bá mọ́mísì mi jà torí pé kò ṣe ẹ̀sìn yẹn kémi náà máa gbé sẹ́yìn Christian ṣe rí pé orí Mr. Olaniyi ò pé láìjọ máa lè. láì kí n ṣọmọ exactly ṣé wàá rí pé orí Mr. Olaniyi ò pé ọmọ àlè ní àwọn yẹn bẹ́ẹ̀ yẹn because ẹ̀sìn tèmi gan ṣe tí mi ò mọ ibi tó ti ṣẹ̀ wá mo kàn mọ̀ pé tèmi ni pé mò ń gbàdúrà sọ́lọ́run ń gbọ́ mi mọ̀ ó bá tán bá gbà wá láyé gan ká lọ tú kúlẹ̀kúlẹ̀ Yorùbá dáadáa a máa mọ̀ pé most wa nǹkan tá à ń sìn lè wa gan pọ̀ a máa ń ṣe gúnlé wa àbí àwọn a máa ń ṣe gúnlé wa ká ní ẹlẹ́yọ̀rọ̀ jìnnà ká tó fàbọ̀ bá díẹ̀ sórí wọn ò pé ni. because mi mọ̀ kọ́tà wọ́n máa wà think so low bẹ́ẹ̀ yẹn tẹ́ máa ronú pé aráàbù yẹn wọ́n fowó yín tún ìlú wọn ṣe àwọn òṣè máa bọ̀ bí kí Mẹ́kà yẹn wà ń bíbà kán wá gbé Kàbá yẹn sílẹ̀ Yorùbá ṣe bọ́ ní kò síbi tọ́lọ́run ò sí kílé tẹ́ pé ibì kan náà lọ kọjú sí bí èpè èmi ò sáìdẹ̀ nìkankan o because èmi ò lè kọ ẹ̀yìn sí mọ́mísì mi torí pé ó ń ṣe ìṣẹ̀ṣe àbí torí pé ó fẹ́ mú mi lọ sẹ́ni ìṣẹ̀ṣe kankan ọ̀nà tó tọ́ ni kò parọ́ fèmí èmi dẹ̀ ń ṣe mò ń rí yàtọ̀. ìṣẹ̀ṣe yẹn náà ni a máa padà Mr. Olago bá nìyẹn. a ti engage àfà níbi tó sọ wípé tá a sọ pé tí ọmọ rẹ̀ bá fi Islam lẹ̀ kí ni kí wọ́n ṣe fún ọdẹ ní. ọkọ lòun pa oníkọ pa ó tún padà wá yí ọlọmọ àlè ni. ọlọmọ àlè ni. onísọmọ bá fi ẹ̀sìn Islam lẹ̀ oníkọ pa bàtà dẹnu bò wà padà ní ọmọ àlè ni. nǹkan tó ń kà nìyẹn nǹkan tí àwọn Hausa yẹn náà ń tẹ̀lé nìyẹn wọ́n fi ń ṣìwà rẹ̀. wọ́n ti sọnù gan-an. a dáa fún yín ṣe rí ẹ̀sìn yìí tá à ń sọ yìí ẹ̀sìn tó yẹ kó máa tọ́ ọpọlọ èèyàn ní tó pé ẹni ò ní bọ̀ ẹ̀rọ rárá. mo máa wo àwọn fídíò kan bóyá àwọn Libya àbí kankan tó ń believe nínú Quran yẹn dáadáa tó bá pààyàn tó máa sọ pé Allahu Akbar because nǹkan tó wà nínú Quran yẹn ló ń follow. because sometimes bá ń wo fídíò bó ṣe ń pa Yorùbá báyìí máa ń sunkún gan because wọ́n believe pé kèfèrí ni wọ́n nǹkan tá láwọn dẹ̀ sọ ni pé kán mú wọn kán pa wọ́n dẹ̀ mú lò àbọ̀ àwọn Yorùbá ò fẹ́ gbọ́n rárá kí ló dé gan-an. ẹ ká bèèrè lọ́wọ́ ara wa pé kí ló fà á jẹ́ pé tó bá fẹ́ pààyàn wọ́n máa ń pe Allahu Akbar sórí ọ̀rọ̀. nǹkan tó fún wọn ní nǹkan tó ti fún wọn sílẹ̀ nínú Quran yẹn ni wọ́n jẹ́ pé olùkọ́ Allahu Akbar ló máa ń lò tó láti pààyàn. gbogbo wọn ti gbá rẹ̀ sí. Mr. Ìṣubí ìyájọ wà náà yẹ kẹ́ mọ̀ kínní
Mr. Adeleke bá wọn gbé Quran 489 yẹn sí níbẹ̀ aláàlú ní kọ́ lọ pààyàn so tó bá ti pa tán òun ló rán wọn so wọ́n gbúdọ̀ pé orúkọ ẹ̀ ẹ jẹ́ ọmọ ẹ̀ máa rí bẹ̀ yẹn sìn. wọ́n pààyàn lórúkọ ẹ̀ ni. tẹ bá ti rí kíní ibẹ̀ yẹn ẹ máa rí sí Quran 489 Big Joel lè gbé sí ó ní ẹni tó bá gba Islam tó bá lóun ò ṣe mọ́ ó ní kọ́ jí gbé ó ní kọ́ pa so ẹni tó wọ́n ṣe yẹn wọ́n máa pe orúkọ ẹ̀ pé nǹkan tá a fi pa ẹ̀ rí o Allahu Akbar wọ́n á dẹ̀ pa ẹ̀ nìyẹn. wọ́n bílí pé onílàdá pàápàá. Most of them they don't go through the Quran nǹkan táwọn afáwọn sọ ló ń gbọ́. ẹ̀sìn tó fún yín ní ládá láti pa ọmọlàkejì yín. Wọn ò lọ sínú Quran nǹkan táwọn afáwọn sọ ló ń gbọ́. tó bá kú sórí ọ̀nà Allah ọ̀run rere ló ń lọ direct ẹ mọ orú nǹkan báyẹn. That is brainwashing now. Ṣé mo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Germany right now? Most of them they can't read the Quran. Ṣé mo tó ṣẹlẹ̀ ní Germany? Ní Germany right now. Gbogbo major mosque ní Germany náà ń fọ́n sí. Go on the net ẹ gógó ẹ. Right now gbogbo major mosque ní Germany náà ń fọ́ náà ń wó dànù. Àwọn bíbí wọn tẹ̀ tí mo ọkàn Islam tẹ̀ rò pé parẹ́ Islam máa parẹ́ ilẹ̀ Yorùbá lágbọ́rọ̀ Ọlọ́run ẹ̀yin lẹ́kọ̀ọ́. títorí pé àgbà fún wọn bíbá ẹ lọ ṣe mú fi àwọn nọ́ọ̀tì yẹn ló ń bí. Yes, Sharia. Mo ti lọ sí nọ́ọ̀tì rí mo ti lọ sí nọ́ọ̀tì rí tó jẹ́ pé mo wá borí ẹni tí mo lọ bá ó wá ń sọ fún mi pé pé kí n padà sílé o kí n lọ borí pé tí n bá lọ borí wọn lè sọ mí lóko pa o. That means nǹkan tó wà nínú Quran mo lọ nọ́ọ̀tì rí dáadáa tí mo rìn jìnnà dáadáa lọ báyọ̀ ń bẹ̀. Ó wá fún mi ní ara àwọn èkìmá tó máa ń dé yẹn tó máa ń kanlẹ̀ ó wá fún mi pé kí n lò throughout tí mo fi lo gbogbo wíìkì yẹn bẹ́ẹ̀ 3 weeks nǹkan tí mò ń lò nìyẹn. Tẹ́ bá rá àwọn ọmọbìnrin wọn náà wọ́n ti sọ wọ́n darúgbó torí ẹ̀sìn. Wọn ò lè dáka wọ́n kàn ń tẹ̀lé àwọn nǹkan táwọn àáfàá yẹn sọ ni wọ́n dẹ̀ ti fi brainwash àwọn ọmọ wa gan bí báyìí ẹ máa ní kàn lọ lé kí wọ́n máa lọ wọ́n bí ẹran. Kọ́ má bínú ọmọ tèmi ò lè lọ lé kéwù kankan o bóyá kọ́ má bínú. Ṣé ilé kéwù ló ti fẹ́ mọ̀ pa Ọlọ́run ni? Ṣé ẹ ní sùúrù náà ẹ kábíyè lọ́wọ́ ara wa àwọn western world mélòó ló kó lọ sílé kéwù ṣé wọ́n gbégbèsè ayé ni? Ẹ kàn imagine ẹ tún lọ fowó ń sin Ọlọ́run ẹ máa san 8 million àbélò. Strategy láti fi máa fi gbowó lọ́wọ́ wa nìyẹn láti máa extort wa nìyẹn. Wọ́n fi ń tún lu wọn ṣe wọ everybody wa ìjọ ò lẹ́yìn rí kan jẹ́ orúkọ Yorùbá rí torí mi ìmọ̀ wáyé táwọn èèyàn ṣe ní ronú tọkàn gọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ yẹn. Àwọn olórí búkú ara wọn gan wọn mọ̀. Àwọn orúkọ tẹ́lómi gan ò mọ̀ túmọ̀ ẹ̀ tán ò mọ̀ nǹkan tó jẹ́ gan wọ́n máa pera wọn bẹ́ẹ̀ bí báyìí. Wọn ò lè fún wọn ní máa gbọ́ ìsìjà kìíní kan kí ló ṣẹlẹ̀. Wọn ò lè fún yín lóbìnrin fẹ́ ẹ̀dẹ̀ máa lọ́pọ̀ ọmọ ìyá yín ẹ̀yin olórí búkú. Ẹ bá wa gbé ẹ̀mí Agége yẹn náà wọlé. Ṣé rí kájẹ̀pá tẹ́tì náà mo fi ọlọ́ba ṣe rí àwọn ọmọ tó ń sọ wá dìfẹ́ kíní iṣẹ́ ọmọ àlè ló pọ̀ jù lọ́rọ̀ wọn ò kí ń ṣe original Yorùbá. Àdìtì tí last wife tó fún wa. Kí ni nọ́mbà? Buhari 3167. Àdìtì yẹn ó gba 3167. Àdìtì yẹn ó gba 3167. Àdìtì yẹn ó gba 3167. Bàbá Arówólò ẹ bá amúti ọ̀dọ̀ ibẹ̀ ọjà tí wọ́n wọ ẹ̀kọ́. Ẹ ti rí àdìtì yẹn àbí? Ìyá mo ti mú tẹ. Ẹ ti rí àdìtì yẹn àbí? Ìyá mo ti mú tẹ. Ẹ ti rí àdìtì yẹn àbí? Ọ̀dọ̀ yín ẹ̀kọ́ ẹ mọ̀. Tí wọ́n á kí ni? 3167. Sọ̀yí Buhari. Níbi tí ó ti ṣàlàyé wípé àwọn kò nu mọ́sálásí láti ibìkan àwọn lọ bá àwọn Yẹ̀húdí. Ok, mo ti rántí ìbẹ̀rẹ̀. So àdìsí yẹn náà ẹsẹ̀ Islam tẹ́sílàmù kẹ́lẹ́bà lálàáfíà sultan nabi ló ń bá wọn tó ń sọ wọn pé ẹ̀yin Yẹ̀húdí o ẹsẹ̀ Islam kẹ́lẹ́bà ní àlàáfíà wa'lamu anna al-arda lillah ẹ lọ mọ̀ wípé ilẹ̀ ti Allah ni wa rasuli àti òjíṣẹ́ rẹ̀ wa inni uridu an adliyakum fi asiyil ardi tó ibi tí ẹ ti fẹ́ lé wọn
kúrò lérí ilẹ̀ ó ní àdìsí yẹn ẹ ti rí wípé Muhammad yẹ kírímínà gidi ó ní àdìsí náà ó ní arákùnrin tá à ń sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ yẹn tó níbẹ̀ náà ló ti sọ fún wa wípé ẹni tó bá ní nǹkan nínú yín kó lọ ta nǹkan ọrọ̀ ajé rẹ̀ kó lọ ta kó kúrò níbẹ̀ so method ọgbọ́n kan ni wọ́n dá níbẹ̀ yẹn àdìsí yẹn náà ó wà useful gan tó yẹ kéèyàn máa lò. bẹ́ẹ̀ni ìwà kírímínà ti pọ̀ jù lára máàlù yẹn ìwà kírímínà ti pọ̀ jù. olówó èkó ti drop ni ẹgbẹ́ mi náà sùn àmọ́ ti wà mí látago 6. kódà kò kí n ṣiṣẹ́ kékeré ni ilẹ̀ ń ṣe. olówó tó ti lọ. ó dàbẹ̀ ó tó bẹ́ẹ̀ látago 6 fa. ó tiẹ̀ ti gbìyànjú aago 6 gan lèmi gan ti ń wò yín bọ̀. ó mo fi sọ fún màá yẹn gbà tó fẹ́ máa stress olówó èkó pé kó máa stress wọn plus wọ́n ti wà ń bí láti. ẹjọ́ wa ní látago 6 náà lẹ. nǹkan tó máa ń dùn mí jù ni pé gbogbo kéèkó yẹ kó ní rárá láàrin wa tó yẹ pé Yorùbá ni wọ́n yẹ kí àjọsọ yé kó wà láàrin wa dáadáa. owó tó fi ń mèkì ò lè jẹ́ kán gbọ́ràn àwọn àfáàyè náà fi ń ṣiṣẹ́ wọ́n fi ń gba owó ni wọ́n fi ń jẹun. ẹ̀yin wá fẹ́ torí owó tẹ̀yìn gbà wá fẹ́ fi pa ìran tí. wọn ò níṣẹ́ lọ́wọ́ wọn ò níṣẹ́ wọn aláàfà làwọn máa gbọ́n gàrí sínú nǹkan kan máa tẹ òdùlé lórí. wọn ò níṣẹ́ gàrí ló máa gbọ̀n sínú tray tó wọn máa tẹ òdùlé lórí. ọmọ aláwọ̀ rí nǹkan. wọ́n máa gbowó lọ́wọ́ Saudi torí pé ẹ fẹ́ ba ìran tí ń jẹ́ ẹ dẹ̀ kó wa sínú ìdè ẹrú. wọ́n kó ara wọn sínú ìdè ẹ̀yin tẹ́ ẹ ti gbọ́n wọn lè kó yín sínú ìdè. àwọn wa tó kù wá ń kọ́ àwọn ìran wa tó kù ń kọ́. wọ́n ti ń gbọ́n bọ̀ náà àwọn tó ti di program yìí. àwọn tó kù ń kọ́ àwọn kan tó yẹ pé wọ́n tẹ̀ lọ́pọlọ rárá ń kọ́. kó ṣe dandan kó máa lọ jó náà. èmi ti sọ fún ẹ pé ẹni Muslim tó bá jẹ́ tó bá ń kó ọmọ kọ ẹ̀jẹ̀ Yorùbá ló wà lára ẹ má yẹ kéèyàn kan tọ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọ́ pé ẹ̀sìn ju ìran ẹ lọ o jẹ́ kó máa mọ̀ pé ìran ẹ ju ẹ̀sìn lọ. ẹ jẹ́ ká gbé kínní dé 700 like léni ẹja gbé sanlé káwọ 700 léni ẹja gbé sanlé. wọ́n ti fẹ̀sìn bà Nàìjíríà jọ ti bàálù wa jẹ́ a máa lọ bí lọ sí òòṣà. ẹ bá wa join community wa ẹ jọ̀ọ́ ìyá wa máa ń stream àwọn ètò wa lórí Facebook ẹ jọ̀ọ́ gbogbo ilé ẹ lọ bá wa like ètò wọn kẹ́kàn forward ẹ̀bẹ̀ ní pé ẹ wò tán ẹ kàn forward ẹ̀bẹ̀ ní pé ẹ wò tán dẹ̀ǹdẹ̀ bá wọn like ẹ orúkọ wọn ní Ìṣẹ̀ṣe làgbà Àkànbí Ọlọ́ba náà wà lórí Facebook MS bàbá náà wà lórí Facebook ẹ jọ̀ọ́ ẹ lọ bá wa like page wọn so that àwọn èèyàn tó wọn mọ Facebook kí gbogbo àwọn ọmọ ìyá wa náà kó máa tẹ́tí wọn. gbogbo wa lè máa gbé ètò kalẹ̀ bí a ṣe ń gbé ètò kalẹ̀ the little wọn táwa náà bá ń ṣe a fi ń sọ́pọ́ọ̀tì iṣẹ́ yìí náà ni ẹ̀rọ ọpọlọ tí à ń tún àwọn èèyàn wa sí a fi ń sọ́pọ́ọ̀tì ẹ̀ náà ni tó bá jẹ́ pé like lẹ́kọ̀ọ́ fẹ́ máa like àwọn fídíòsì wa tá máa ń play ìyẹn náà dáa tẹ bá lọ sórí page MS bàbá tẹ rí pé ó upload ẹ kàn lọ like ẹ forward tẹ bá lè dúró kẹ wo gbogbo play yẹn ẹ forward ẹbẹ nípa ẹ ti wò ẹ tún contribute sí nǹkan tá à ń ṣe yẹn nìyẹn torí tí post yẹn bá ti ní much like á jẹ́ kí TikTok máa recommend post yẹn fún a lot of people wọ́n á lè tún máa mọ nǹkan tá à ń ṣe ń bí báyìí ẹ bá mi mute ẹjọ ẹ má bínú sà so a lè jẹ́ kí TikTok máa introduce ẹ̀ táwa náà bá ti ń wọlé náà ká máa tẹ like ká máa join community every time tá a bá ti ń wá àwọn post wa ẹ máa bá wa like ẹ máa bá wa forward ẹ bẹ́ẹ̀ ni pé wò tán so that a tún lè máa help gbogbo a lè máa gòkè àbí ká máa gbètò kalẹ̀ lọ báyìí the little wọn tá a bá ń ṣe náà à ń fi help ìrìn àjò yìí náà ni